mo kí gbogbo ọmọ kóòtù òjìrì jákèjádò àgbáláyé, mo kí gbogbo èèyàn ọmọ aládé pátápátá àkú dédé àsìkò yìí. Oòduà àgbèwá kò ní gbé ọ̀dàlẹ̀. Orí ètò wa ni ètò yín ni ẹgbà yíyẹ̀wò ẹ bá wa dá sí. Orí ètò náà láwa o. Ẹ̀yin ènìyàn mi, ṣé wá rí fídíò eléyìí tí mo mú wá fún yín lónìí? Fídíò tó ṣe ìkìlọ̀ tó lágbára ni o. Fídíò tó sọ nípa àwọn ohun tó máa ṣẹlẹ̀ ní ọdún 2026 tí à ń wò níwájú yìí. Òun ni fídíò tí mo mú wá fún yín. Bàbá confam JP. Bàbá yìí ti jáde sọ̀rọ̀ lórí tax reform bill eléyìí tí Bọ́lá Ahmed Tinubu tó ti wọ́bọ̀. Ìyẹn ìwé òfin àtúnṣe owó orí eléyìí tí Bọ́lá Ahmed Tinubu tó bu ọwọ́ lù ní ọdún 2025 tá a wà yìí, tó ní tó bá di 2026 òun á bẹ̀rẹ̀ sí ní gbà á. Ẹ̀yin ènìyàn mi, bàbá confam JP sọ̀rọ̀ nínú fídíò yìí. Ó láwọn èèyàn ò ní ṣiṣẹ́, wọn ò ní ṣàbọ̀, wọn ò ní lo oko, wọn ò ní ṣiṣẹ́ agbára, ṣùgbọ́n ibi tó bá dúró sí àbí tó bá jókòó sí wọn á máa làágùn tí oògùn yẹn máa kán tó nítorí ìyà àti ìpayí keke. Òun ni ìwé òfin àtúnṣe owó orí yìí ló dálé lórí o, tó máa fi jẹ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pátá. Òun ló wá mú mi rántí, fídíò yìí ló wá mú mi rántí lẹ́nu ọjọ́ bíi mẹ́ta yìí Very Dark Man náà máa jáde tó sọ̀rọ̀ lórí ìwé òfin àtúnṣe owó orí yìí, wípé pẹ̀lú bí ìlú ṣe rí yìí tó kọ gógógó, bọ́mọdé ṣe ń pariwo làgbà ń pariwo, ọmọ ìkókó ó ń sunkún gan, ìyá ò rọ́mú fún, ọmú ti gbẹmọ́ ìyá obìnrin. Ṣé nínú ìlà yìí lò yìí ló tútù gbé àtúnṣe owó orí yìí jáde? Ẹ̀yin ènìyàn mi, Very Dark Man pariwo. Bàbá confam. They're talking about tax. The tax is good. It's not a bad idea. But before the tax, what have you been doing to make the country great? Ask them. What have you been doing? I'm not trying to be political right now, but the government should consider the people. If you want tax, give us security. At least just give us security. We'll be okay. You can take the tax, but make sure our women in the bushes are not killed, our farmers are not killed, our sisters in the bushes are not killed, our brothers are not kidnapped along Kogi Road or Edo State Road. Please just make sure everybody is safe. That's all. You can take the tax, nobody cares, but give us security. President Bola Ahmed Tinubu, take your tax, but make sure people don't die. Because whether you like it or not, you'll take the tax. Anyways, we can now enjoy the party. Let's go and eat the meat. Thank you very much. Ẹ̀yin èèyàn mi, màá fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ nǹkan tí bàbá confam sọ lórí àtúnṣe owó orí yìí eléyìí tí Bọ́lá Ahmed Tinubu tó buwọ́lù lọ́dún yìí, tó lé àwọn èèyàn máa bẹ̀rẹ̀ sí ní tún fèsì ẹ̀ ní ọdún 2026 tá a fẹ́ bọ́ sí. Ẹ̀yin ènìyàn mi, ṣé wọ́n bí wa mọ́yà ni? Ṣé wọ́n bí wa mọ́yà ni? Bàbá yìí jẹ́ kó yé wa pé gẹ̀dẹ̀gbẹ́ máa gbiná o ní ọdún 2026 pẹ̀lú nǹkan tí Bọ́lá Ahmed Tinubu dáwọ́lé lórí. Èyí ètò ààbò wọn tí ìmọ̀bi tó fẹ́ gbé sí o. Ẹ̀yin ènìyàn mi, ṣé ẹ mọ̀ pé ìdí rèé tí àwa tá à ń pariwo Oòduà Nation tá a fẹ́ ń pariwo? Ṣé ẹ mọ̀ pé gbogbo àwọn ewu yìí láti rí ṣáájú? Ní pàápàá jùlọ bàbá Olóyè Ọmọ Adéyẹmọ àti bàbá Professor Banji Akíntóyè tí wọ́n ń ké tọ̀tàn wípé orílẹ̀-èdè Nàìjíríà ti expire. Amalgamation 1914 wọ́n ló ti expire, pé àwọn ará abíkọ̀ ń lo ọwọ́ agbára lé wa lórí ni, pé àwọn ará abíkọ̀ ń ṣe nǹkan tó wù wọ́n ní nítorí pé a kùnà láti dìde láti jà àbí láti béèrè wípé nígbà tá amalgamation ti expire kí ni Nàìjíríà tún dúró ṣe. Òyìnbó tó so wápọ̀ ti ní tó bá ti di gbèdéke ọdún báyìí
alẹ́ oníkálukú lè pín because wọ́n mọ̀ tẹ́lẹ̀ wípé a kì í ṣe ẹyọ kan tí wọ́n fi kó wa pọ̀. ẹ̀yin ènìyàn mi ṣé bí gbogbo wa ṣe máa wá jókòó rèé tá à ń fọwọ́ lẹ́rán tí tẹ̀yin tẹ́ ṣe ń pera yín ní Nàìjíríà tẹ́jọ́ mọ Oòduà tẹ́ fi máa jẹ̀yà bí ẹni jẹṣu. ó dàbí èdè Àkúrẹ́ kan emẹ́ra pẹ̀rẹ̀kẹ́ múyà emẹ́ra rọ̀rùn bí ẹni rúyìn. ṣé àwọn èèyàn ti máa rọ̀rùn bí ẹni rúyìn báyìí? ṣé àwọn èèyàn ti ń pàrẹ̀kẹ́ mọ́yà báyìí? adẹ̀ kékeré apariwo ẹ̀yin ènìyàn wọ̀nyí kí ló dé? ẹ̀yin ọmọ Oòduà ṣé kò tí ì tásìkò? bàbá Confirm JP yìí fídíò kan náà wà tí mo join mọ́ fídíò yìí tí wọ́n ti sọ̀rọ̀ kó tó di pé Donald Trump dé. lára àwọn ọ̀rọ̀ tí bàbá yìí sọ ǹjẹ́ ẹ mọ̀ pé lára ẹ ti bẹ̀rẹ̀ sí ní farahàn. mo mọ̀ fídíò yìí wá ni ó ṣeéṣe kẹ́ ẹ ti lọ́dẹ̀ ṣeéṣe kẹ́ má ì tí ì rí rárá because àwọn ọ̀rọ̀ tí bàbá yìí sọ nu fídíò yìí kì í ṣe ọ̀rọ̀ tí ò yẹ ká gbọ́. ẹ̀yin olóye onímọ̀ èmi bìlí pé tẹ́ bá gbọ́rọ̀ yìí abẹ́yìn tí ẹ dúró nídúró pé ẹ ṣì ń jà fún ẹ̀tọ́ ilẹ̀ Oòduà maybe yálà yàtọ̀ sáwọ́ tá a ṣì ń jà fún Oòduà nation because àwọn tá a ń jà fún Oòduà nation yìí mo fẹ́ lè sọ pé àwa yìí lọ́mọ ọkọ tá ò fẹ́ kí orílẹ̀-èdè wo sọnù sọ́wọ́ Fúlàní. òun la ṣe ń pè yín pé kẹ́yìn náà darapọ̀ mọ́ wa kẹ́ìjájọ jẹ́wọ́ ọmọ ọkọ fáwọn Fúlàní àti fáwọn ìjọba tí wọ́n fìyà jẹ wá yìí. ẹ wo gbogbo wàhálà àti ìdààmú eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wa tí wọ́n ń kojú ní ilẹ̀ Nàìjíríà láti ọwọ́ àwọn olóṣèlú wa. ẹ tún wá wo nǹkan táwọn olóṣèlú yìí tí wọ́n tó pẹnu pọ̀ nínú ìjọba ọmọ wa ni ààrẹ kò lè ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká má filẹ̀kẹ̀ sí tó bá débẹ̀ a ṣeun tá a fẹ́. òun rèé o ìwé òfin àtúnṣe owó orí tún rèé o tax reform bill túlélẹ̀ níwájú yín o tí ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì tí wọ́n ti ń sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà ni wọ́n ń kùn ṣùgbọ́n wọn ò lè sọ̀rọ̀ síta látàrí wípé àwọn náà ti rò pé tá a tiẹ̀ ní náà ó tó àti kọ́lé àti ṣègbà àti ṣàwà ọmọ wa ń bẹ nílùú òyìnbó kí ló tún kù wọ́n send owó sí wa nílé bẹ̀tẹ̀ yìí tẹ́ ẹ̀ ní gbogbo opportunity yẹn. ṣé bẹ́ẹ̀ ṣe máa jẹ ìyàdọ́jọ́ ọkú rèé tó dẹ̀ jẹ́ pé ìlú tí ò tó Nàìjíríà àwọn ọmọ ìlú wọn ń gbádùn. ìlú tí ò ní ọrọ̀ ajé bíi ti Nàìjíríà àwọn ọmọ nílùú wọn ń gbádùn. àwọn Nàìjíríà ń sá lọ bẹ̀ tó lọ ń ṣerú ń bẹ̀. níbi tẹ́ ẹ ti máa mọ̀ pé ayé Nàìjíríà ti bàjẹ́ pátápátá owó Kútọ́nù yìí ṣẹgbẹ́ owó Nàìjíríà o. níbi tẹ́ ẹ ti máa mọ̀ pé Nàìjíríà ti expire owó Kútọ́nù kì í ṣẹgbẹ́ Nàìjíríà o torí láti gbàrà tí Nàìjíríà ti expire ní gbogbo nǹkan wọn ti bẹ̀rẹ̀ sí ní bàjẹ́ because wọn recognize wọn gẹ́gẹ́ bí orílẹ̀-èdè mọ́ láwọn orílẹ̀-èdè míì because wọ́n ti rí pé amalgamation yẹn ti expire. àwọn ènìyàn inú ẹ̀ ló kọ̀ dá nànà mú tí wọn ò lè dìde láti sọ pé kíní ẹja ṣe báyìí ẹjẹ́ kó ní ká kú máa bá tiẹ̀ lọ. owó Kútọ́nù tó yẹ mo gbọ́ láyé àtijọ́ pé tí Kútọ́nù bá fẹ́ wá ra nǹkan inú àpò ṣakaṣaka ni wọ́n máa di just 1 naira inú àpò ṣakaṣaka ni wọ́n máa kówó sí 1 naira Nàìjíríà. ṣùgbọ́n lónìí ńkọ́ owó Bẹ̀nẹ̀ láti ìgbà tí dádì bí ọmọ Adéyẹmọ ti tẹsẹ̀ wọbẹ̀ yẹn láyé wọn ti sùn owó wọn ó sáré fì sókè ni ọmọ Adéyẹmọ gbẹ́sẹ̀ wọbẹ̀ owó wọn sáré. ẹ̀yin ènìyàn mi owó Kútọ́nù òun ṣe gbẹ́ Nàìjíríà o kẹ́ bá lè mọ̀ pé ayé Nàìjíríà ti ṣámálámálá. òun la ṣe ń sọ fẹ́yìn tẹ wà nú ẹ̀ pé ẹ má jẹ́ káyé yín ó bàjẹ́ tán kó tó di pé ẹ dìde because ìwọ tó bá wò pé ayé ò tí bàjẹ́ kì í ṣe pé a fi ń ṣépè lọ wo ìgbésí ayé tí àwọn ọmọ nílùú Ghana tí wọ́n ń gbé wá sí South Africa wá wo ìgbésí ayé tí àwọn ọmọ nílùú South Africa lọ́mọ nílùú tí wọ́n ń gbé tí wọ́n ń gbà ẹ̀tọ́ wọn tí wọ́n ń gbà lọ́wọ́ ìjọba tí oṣù bá parí bí àdàbí pé wọ́n ṣe Christmas ni. àrò agbowó afọ́jú agbowó adití agbowó ẹni tí ìka owó ẹ̀kọ́ ká agbowó. olọ́mọ 6 láyà olọ́mọ 10 láyà kò kọjọba wọn sanwó fún ẹ wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ owó láti ìkókó títí di 18 years ni o mélòó ló gbà ń bẹ̀ ọmọ ẹ̀ mélòó ni wọ́n fún ní scholarship
school ọ̀fẹ́ mélòó ló wà ní state yẹn? Hospital tó dára wo ló wà lọ́spítà tó jẹ́ hospital ọ̀fẹ́ tó wá látọ̀dọ̀ ìjọba tó ń bẹ ní state yẹn? Ẹ̀yin ènìyàn mi, mo sọ mo sọ nu fídíò mi kan tó lọ wípé àwọn èèyàn tí wọ́n wà ní ọgbà ẹ̀wọ̀n nílùú South Africa bí tàbí ní orílẹ̀-èdè míì, wọ́n ní àlàáfíà, wọ́n gbádùn ju àwọn tó ní freedom tí wọ́n rìn kiri ní Nàìjíríà lọ. Láwọn tó rìn kiri ni o tí wọ́n sí ní ọgbà ẹ̀wọ̀n o, àwọn tó wà lọ́gbà ẹ̀wọ̀n nílùú yìí wọ́n gbádùn jù wọ́n lọ. Ẹlòmíì bá jáde lẹ́wọ̀n bí ẹ máa bìlípò tó lọ sóva 6 ni, ó máa sunra tó máa fresh, ajẹtàárọ̀ ajẹtọ̀sán, wọ́n fún wọn lọ́ṣẹ ẹ̀wẹ̀, wọ́n ní TV, wọ́n àláwọ̀ wọn láti lo fóònù. Ẹ̀wọ̀n Nàìjíríà báwo ló ṣe rí? Ẹ̀rí báwọn èèyàn ṣe ń kú lójoojúmọ́, àwọn ajáde báyìí wọ́n ní ju ìgbálẹ̀ àtẹni tí yóò ṣe àtẹni tó ṣẹ̀ tọ́kó pọ̀. Ẹ̀yin ènìyàn wọ̀nyí, Nàìjíríà ti expire. Ẹ̀yin ènìyàn wọ̀nyí, ẹ jẹ́ á kúrò nínú Nàìjíríà ti expire. Tinubu tẹ́ gbà pé ó máa ṣe tọ́jọ́ mọ́ yín, ṣe bẹ́ẹ̀ ti rí? Ó bẹ̀ everybody lójú jẹ́, ó surprise everybody. Ẹ̀yin èèyàn mi, ẹ̀yin ọmọ kóòtù òjìrè, ìwé òfin àtúnṣe owó orí mìíràn ti rè o. Tí bàbá confam JP ní ẹ máa láta ìyá ẹ̀ bẹ́ẹ̀ ni láta ni. Àsìkò ti tó ẹ̀yin ọmọ aládé, ẹ̀yin ènìyàn mi, ẹ̀yin ọmọ kóòtù òjìrè, ẹ jẹ́ á dìde ní kíákíá kó tó pẹ́ jù. Kò sí Nàìjíríà mọ́, ẹ má jà tọ́ra wá. I'm a Nigerian. Nigerians ni mí, I'm a Nigerian. Níbo wọn ò recognize yín láwọn orílẹ̀-èdè míì mọ́. Pẹ̀rẹ̀ ẹ̀ ní Nàìjíríà wo bọ́ ṣe máa treat yẹ. Kò sọ pé Nàìjíríà ni ẹ, àbí kò ní green passport lọ́wọ́ ẹ. Kọ́ wo ojú tó máa fi wò ẹ́. Àwọn arábí ló ba bí jẹ́. Àwọn arábí ńgbà tó ń sọ fún yín pé àwọn ò ṣe mọ́. Ńgbà tó ń sọ fún yín pé àwọn ò ṣe mọ́ tí wọ́n fagídí force gbogbo wa papọ̀. Báwo lẹ ṣe gbà pé ó ṣe máa rí? Báwo lẹ ṣe gbà pé ó ṣe máa rí? Orílẹ̀-èdè yẹn lè settle. Orílẹ̀-èdè tó ń fi agbára kó gbogbo wa pọ̀, tó wá fi agbára yẹn fìyà jẹ everybody. Ẹ̀yin ènìyàn mi, ẹ má jẹ́ ntọ̀ yín. Tá a bá bọ́, tí èmi àti tí a bá jọ fọwọ́sowọ́pọ̀ ká bọ́ nínú Nàìjíríà, ẹ̀yin èèyàn mi, ó léwu o. 2026 tó ń bọ̀ yìí kò tí ì dé, àwọn èèyàn ti ń sọ nǹkan tó máa ṣẹlẹ̀ sílẹ̀. 2026 ò tí ì dé, a ti ń rí èéfín ogun ti rú, ogun ti bẹ̀rẹ̀ already ní 2025 tó fẹ́ end. Ogun lọ lọ́wọ́lọ́wọ́ ní Nàìjíríà. Ìwọ wá sí o sì jókòó ṣe sọ fún ọmọ Nàìjíríà ni ẹ tó yẹ kó o dìde kó o pariwo pé kì í ṣe bórílẹ̀-èdè ṣe rí rèé sẹ́ẹ̀. Ẹ̀tọ́ wo ló lè rí náwó sí pé òun gbà? Ṣé ìyá ẹ ló ń gbowó pé òun ti over 50? Because nílùú yìí from 50 years wọ́n ti bẹ̀rẹ̀ sí fún yàn lówó arúgbó. Kò ní ṣe pé bóyá ìyá ẹ lọ school o, bóyá ó ṣiṣẹ́ lọ́dà ìjọba o, kò ní ṣe o. Pé ojú ọmọ orílẹ̀-èdè o dẹ̀ ní pálí ọmọ orílẹ̀-èdè yẹn lọ́wọ́ from 50 náà ti máa bẹ̀rẹ̀ sí ní sanwó fún ẹ gẹ́gẹ́ bí arúgbó. Mélòó lẹ̀ ń gbà ní Nàìjíríà? Àtàwọn nǹkan míì tó jẹ́ nǹkan ẹ̀tọ́ ọmọ nílùú tá a lè fẹnu sọ tán. Ẹ̀yin ènìyàn wọ̀nyí, ó dọ̀wọ́ yín o. À ń pariwo èmi àrùlé ń ké tọ́tán. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ là ń mú wá fún yín láti pé ká lè jọ dìde, ká lè mọ̀ pé àsìkò tó láti dìde. Ayé ìgbà tá a rí fídíò tá a rí gbogbo nǹkan ó ti kọjá. Gbogbo nǹkan tó ń lọ ni mo máa mú wá fún yín. Ẹ̀yin ènìyàn mi, ẹ dìde o, ẹ dìde lójú oorun yín. Àkókò ti tó, ilé ti tó lọ o. Oòduà nation òun nìkan ṣoṣo lọ́nà àbáyọ. Ẹ̀yin èèyàn mi, ẹ jájọ wo fídíò yìí. One very quick on the issue of the tax reform. This is what the Lord showed me. My name is Prophet Ololade Alaba Shomuyowa, and everybody knows me well as Baba Confirm JP. I am a prophet. I am a spiritualist. I run a spiritual church, and I do spiritual work for whoever that believes in it, not everybody, because it is not everybody that believes in herbs and root. Iṣẹ́ ìránṣẹ́ tèmi as a prophet, ohun t'Ọlọ́run gbélé mi lọ́wọ́ tí mo fi ń ṣiṣẹ́ ìránṣẹ́, òun ni ewé àti egbò, and which God has enabled me to support many lives to grow today. Thank you. Now,
The Lord asked me to tell you Nigerians on the issue, on the issue of the tax reform. Ẹ máa jẹ̀yà gan. Topolowo ò ní sanwó, ẹ̀yin lẹ máa sanwó. You know why things is so hard now? Why things is so hard now? It is you that you are paying for it. You that you are watching me. Ìdí tí nǹkan ṣe le kókó nísìnyí gan bá ṣe ń sọ̀rọ̀ yìí as at December 2025 tí mo ń ṣe bí mo ń sọ mẹ́sẹ̀gì yìí ni pé ara ẹ lọ ti ń yọ gbogbo nǹkan tẹ́lẹ̀ wọn ò yọ lára ẹ but now ara ẹ lọ ti ń yọ everything wọ́n ń yọ. Now wọ́n wá ní January 2025 ní 2026 wọ́n ní ó máa gbé àwọn táàsì kan sílẹ̀. Sórí táàsì tí mo sọ yìí, it will not benefit the poor. They are just lying on it. If not, you will see that the poor will suffer. The poor will suffer. Business will wreck. And the rich, the money they collected from you as a poor, it is going to the hand of the rich people. If they will continue to be rich and the poor will continue to poor. Because Tinubu ò ní bá wọn sọ tax. Tó bá dẹ̀ san, wọ́n á lọ gbà jáde ń bomi. Ṣé àwọn gómìnà yìí wọ́n ní bá wọn sọ tax? Nítorí pé tí wọ́n bá san, àwọn á gbà jáde ń bomi. You get me? But níbo ni wọ́n ti fẹ́ gbà jáde? Wọ́n tó ń pè ní tax ni. When you get, àwọn tó wà nílùú òyìnbó understand, the tax they are paying, there is something called a tax reform. To yẹ pé at the end of the day gan wọ́n sì tún máa tún gba nǹkan yẹn padà lọ́wọ́ ìjọba. Now ìyẹn tún lọ bẹ́ẹ̀ kejì. Every tax collected, listen to me, ó ní nǹkan rere tí wọ́n fi ń ṣe nínú ìlú. Ó ní nǹkan rere tí wọ́n fi ń ṣe nínú ìlú. Ṣé wọ́n lérò wípé ìjọba yìí ó lè fi tax yìí ó lè fi ṣe nǹkan rere nínú ìlú yìí? Ìjọba tí ń kówó ará ìlú jẹ. Ìjọba tó ń ba ilé ayé ará ìlú jẹ́, òun ni ìjọba APC. Kì í ṣàwọn nìkan, all of them the politicians. Ìjọba tó ń ba ilé ayé ará ìlú jẹ́. Ìjọba tí kò gbàdúrà kí ìlú òun succeed. Americans, they are happy ìlú wọn pé kó succeed. UK, England, they are happy kí ìlú yẹn gangan succeed. Europe happy pé ìlú wọn ò gbọdọ̀ lọ sẹ́yìn. Nigeria, the politicians that is ruling, they are happy kí ayé ìlú wọn bàjẹ́. Tí wọn ò bá happy, wọ́n máa dalé onílé, wọ́n máa fọ́lé onílé kiri, wọ́n á tún lọ máa tà á padà fẹ́ lómi. Do you know how many lives that I've lost? The Lord told me about this tax reform or tax reform tí wọ́n fẹ́ ṣe yìí. Modulator tó fẹ́ ṣe wípé ẹ̀yin akúṣẹ̀ máa jìyà gan o. Ẹ̀yin tẹ́ ń kówó yín sínú báǹkì, wọ́n á kàn máa yọ owó yín ní pàkàpàkàpàkàpàkà. Tẹ́ bá lọ ra nǹkan, wọ́n á máa yọ owó yín pàkàpàkàpàkàpàkà tó tán. Ṣé ti rí bẹ́ẹ̀? So therefore, my advice to you is that if you allow them to put the tax reform into the law, the poor will suffer. It is a prophecy. When everything is coming out, I will come back again to tell you that it has come to pass. But kuma ba wasi mushe, it is better that I and you, Bajetin saw you, we should go out in big form and in peaceful protest that we don't want it. Because even the one we committed to their hand before, won't waste every resources, Danny. They have it to themselves alone. Talk less of now. They cannot make use of it. I am telling you. God bless you. Wherever you are watching, help me to share this video until it got to them. Prophet, real prophet of God must be bold like a lion, because our Father is a Lion of Judah. God bless you. Thank you very much. Tinubu, I am telling you, this message is for you. Your rule or leadership, I am telling you, it is pathetic. Pathetic. Under your supervision,
ayé àwọn èèyàn dẹ̀ ń bàjẹ́ under your supervision. Ẹni tó nílé dẹni tí kò nílé mọ́. Tinubu, under your supervision, things àwọn tí wọ́n ní strong business, everything is going down. Tinubu, under your supervision, people are losing their life every day. Mi ò ṣí ọ̀rọ̀ sọ. You can call anybody to come and pick me up. I don't care. Àwa ready àti jìyà fún Ọlọ́run. I am the voice to the voiceless. God bless you. Lọ sí Òwòrò Ṣòkí, ọba Òwòrò, wọ́n ti pàdé àpòpọ̀ pẹ̀lú àwọn ìjọba. Ṣé o ń gbọ́ mi? Wọ́n gba ilẹ̀ onílẹ̀, wọ́n dẹ̀ ń fọ́ ilé onílé. Wọ́n ti fọ́ ilé more than 5,000 house ní Òwòrò, 5,000 houses. I am telling you, Òwòrò is empty now. Go to Òwòrò, Tinubu, and do something very fast. My name once again, it is Baba Confirm JP, and this message is purposely for you, Tinubu. Please help me to share. You and your burning passion for Timonsoyi, Ebami share. Put it to the platform. God bless you. You see, God to come and pẹ̀lú Sanwo-Olu or the government of Lagos State. Let this thing go to Tinubu. Tó bá ti rí, tó bá dẹ̀ ṣiṣẹ́ lé lórí, kí n sọ fún ẹ. Ìgbẹ̀yìn ló máa dolóko àdá. Àwa dúró de Ọlọ́run nínú gbogbo. A sì sọ àsọtẹ́lẹ̀ nígbà tí ìgbẹ̀yìn bá yá. God bless you. Mo fi ẹni tó dá ayé àti ọ̀run rẹ̀. Mo fi àìjẹ àìmu ọjọ́ keje tẹ́ fi tó wá síwájú mi yìí. Mo fi búra ọ̀rọ̀ yìí. Nàìjíríà ò lè wà okay because kíní yẹn ti dùn mọ́ àwọn tó di wà mú lọ́wọ́. Ẹnu tí wọ́n ń pè ní ìdùn. Ìdùn. Bàbá ogun wa dàbí ogun òrí bí yọkọ̀ dàbí ẹ̀kọ́. Òrí bí yọkọ̀ dàbí ẹ̀kọ́. Kí la ní Nàìjíríà táwọn lè jagun. Ṣé Russia àti Ukraine ò jagun gbogbo nídìí tí wọ́n ṣe ń jagun. Is it not because of pé àwọn ò fẹ́ gbà fún yìí láti gba ibì kan? Àwọn ò fẹ́ gbà fún yìí láti àwọn ò fẹ́ ṣe ni. Ló lè gbà wá lọ́wọ́ àwọn ìjọba tí ń fìyà jẹ wá láì jẹ́ bẹ́ẹ̀ kò sí. Àbí fẹ́ gbàdúrà kọ́kọ́ wọn lè rọ̀. Ọkọ ta ni láti ìgbà tí wọ́n ti bí bàbá tó bí bàbá mi ni wọ́n ti ń gbàdúrà lórí ọ̀rọ̀ Nàìjíríà. Lẹ́yìn tí bàbá tó bí bàbá mi kú lẹ́yìn bàbá àmì ètò ti dé wọ́n ti àwọn yẹn náà tó ń gbàdúrà títí tí bàbá mi fi kú at age tí bàbá mi kú wọ́n sì ń gbàdúrà ni. Ẹ wo since I was born èmi Baba Confirm JP and now that I am even old àdúrà wa ò tí ì gbà lórí ọ̀rọ̀ Nàìjíríà ó jẹ́ kí ọpọlọ àwọn ọmọ Nàìjíríà pé ohun tó ṣẹlẹ̀ nílẹ̀ bá àbí kí ló ti ń borúkọ wọn tí wọ́n lé gọ́ọ̀mẹ̀ntì òun ló máa padà ṣẹlẹ̀ Nàìjíríà ṣùgbọ́n ọmọ Nàìjíríà ò lè jà ṣé ohun tó ṣẹlẹ̀ ní Òwòrò Ṣòkí ṣé kò tó kí gbogbo àwọn ọmọ Òwòrò Ṣòkí kó dìde pátá. ṣọ́nà àbáyọ wá nìyẹn sà. ọ̀nà àbáyọ nìyẹn o tí kò bá ṣe pé ọ̀nà àbáyọ nìyẹn ṣé ń gbọ́ mi ibo lọ̀nà àbáyọ tún wà ṣé lọ́wọ́ Tinubu lọ̀nà àbáyọ wà lójú ẹ̀mí Tinubu ẹ̀wòye tí wọ́n sọ epo dì lójú ẹ̀mí Tinubu ẹ̀wòye tí wọ́n sọ dísù sí lójú ẹ̀mí Tinubu ẹ̀wòye tí wọ́n sọ ẹyin àwọn ọmọ tèmi gan ò lè jẹyin mọ́ gẹ́ẹ̀tì mi bàbá lójú ẹ̀mí Tinubu ẹ̀wòye tí wọ́n sọ ẹyin dì lójú ẹ̀mí Tinubu ẹ̀wòye tí wọ́n sọ àpò ráìsì dì lójú ẹ̀mí Tinubu ẹ̀wòye tí wọ́n sọ gàrí dì lójú ẹ̀mí Tinubu ẹ̀wòye tí wọ́n sọ aṣọ dì lójú ẹ̀mí Tinubu àwọn ọmọ tèmi tí mo jókòó yìí wọn ò lè gbé water bottle lọ́mọ sí school nígbà yẹn máa ń pààrọ̀ water bottle ní èlò ló ń tà lójú ẹ̀mí Tinubu gẹ́tì mi lójú ẹ̀mí Tinubu ẹ̀wòye tí dátà jẹ́ lójú ẹ̀mí Tinubu ẹ̀wòye tí a máa ń lòdù sórí fóònù wa lójú ẹ̀mí Tinubu ẹ̀wòye tí ilé jẹ́ lójú ẹ̀mí Tinubu ẹ̀wòye tí ẹ̀wọ̀n kan tó ń ṣẹlẹ̀ lójú ọ̀nà gẹ́tì mi bàbá wo ọ̀nà kan ṣoṣo láti lè bọ́ nínú ogun yìí no matter bí wọ́n ṣe máa padà wá jíyẹ tó ẹ jẹ́ kí àwọn Amẹ́ríkà tó wá kó wa lẹ́rú dáṣọ ṣùgbọ́n mo ṣe rí i pé tó o bá fi ara balẹ̀ taari ìfarabalẹ̀ rẹ̀ àgbẹ̀ ẹdí ibi tó jẹ́ ká gbé ẹdí. eléyìí ọmọ tó ṣe é mú mọ̀nà ni. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n wọn ò farabalẹ̀ bó ṣe ń bẹ sọ̀rọ̀ gan ìwọ gan before 19 ni wọ́n tó ń pè mí. ó fẹ́ fọgbọ́n gbà nǹkan. yes you will know that the person that is calling me is a 419 is a fraud. bàbá ṣe nǹkan wà ṣá. nírọ̀bàtì ni wọ́n kẹ́dà rábàlì ní sà wọ́n jarúbàtì ní sà amẹ̀rù nǹkan bẹ́ẹ̀ bàbá yàrá fọ́tìlì ní sà nǹkan bẹ́ẹ̀ Ọlọ́run wá ṣe ètò nǹkan sílẹ̀ tó tún fi àṣẹ sí lára òun ni à ń pè ní ewé àti egbò tí mo sọ. ẹrù wà ń bí. yaba níkà rọbìtì kìsàtìlì wù nínú fáàlì hùm nǹkan bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ohun tí ẹ béèrè ṣe gbọ́ mi ṣá ṣe jẹ́ kí kíkẹ́ ń tètè kúrò lórí mọ́tà yìí wípé Olúwa sọ wípé dídé Trump sí Nàìjíríà afẹ́fẹ́ nìyẹn o a máa bẹ̀rẹ̀ sí orí fòrò adìyẹ ó gbọ́dọ̀ wọlé Olúwa ló sọ bẹ́ẹ̀
olúwa ló sọ bẹ́ẹ̀ ẹ wá gbọ́ o kò wá sí ọ̀nà tí wọ́n fẹ́ gbégbà ẹ gbọ́ olúwa ló sọ látẹnu bàbá confam mi ò rí ọ̀nà tí nàìjíríà fẹ́ gbégbà Trump máa ṣiṣẹ́ ọwọ́ ẹ̀ either direct or indirect yàrá bá Tinubu ní sà ẹ jẹ́ kí wọ́n kọ sílẹ̀ èmi kọ́ ni mo ti ń sọ àsọtẹ́lẹ̀ mo mọ̀ pé Tinubu gan ètì mi gan èmi kọ́ tí mo wà nínú àwọn tó sọ wípé olúwa wípé tó bá ti wọlé ẹ̀yin máa rí iyẹ̀pẹ̀ nílẹ̀ lẹ̀ ẹ máa pè ní gàrí and it is happening now things is wrong the children cannot eat 3 times in a day even 1 time is a problem bisikíìtì táwọn ọmọ ń rà tí wọ́n ń rà tẹ́lẹ̀ ní 2 naira 1 kobo bisikíìtì di 500 àbí 500 naira. bisikíìtì 50 naira tẹ́lẹ̀. wọ́n mú ọmọ mi lọ wọ́n ní kó lọ ra bisikíìtì ó wá lọ ń shoot bisikíìtì 500 naira do you get me? Bisikíìtì lásán nìyẹn o even the sweet ẹ̀dẹ̀ ní Tinubu ṣe nǹkan wọ́n dẹ̀ ń fọ́ ilé yín lọ ilé tí ẹ fi owó rà tí kì í ṣe wípé wọ́n kàn sọ pé ẹ lọ lò fún dà díẹ̀ ẹ rà ni mo ra ilé ń bẹ̀ ni ọmọ Nàìjíríà ò lè jà ní ó létí ni pé olúwa sọ wípé ohun tí ó ń bọ̀ lọ́nà yìí dúgbẹ́dúgbẹ́ yìí tó bá wọlé tán ó lóun fẹ́ fi wipe tears àwọn ọmọ ìkúnnù ni tí Trump bá a ní access àti wọ̀lú yìí àṣírí gbogbo wọn máa tú. ohun tí wọ́n pè ní coup ní Nàìjíríà. ṣé pé kó o ṣẹlẹ̀. kò sí coup. wọ́n mà ti máa wọn kọ́ dání tọ́tí fọ̀rọ̀ wa wọn lẹ́nu wò. irọ́ ni gbogbo ẹ̀ kò sí nǹkan tí wọ́n ń pè ní coup. now wọ́n rọ́ọ̀pù gbogbo àwọn tẹ́ rí yẹn ni all because intention Tinubu tó fẹ́ gbé jáde to make sure that there is only one kí ló ti ń pè party in Nigeria now àwọn tó dà tó bá wọn máa jó dodo yẹn jáde ṣé dodo èèyàn ló wà ní APC then he begin to wá bẹ̀rẹ̀ sí ń rọ́ọ̀pù dodo àwọn tó jẹ́ it's a politics they are using politics kò sí olúwa wí pé olúwa ni mò ń sọ pa ẹ̀ olúwa wí pé kò sí rọ́ọ̀pù kankan Nàìjíríà kò kúùpù kankan wọ́n kọ́ rọ́ọ̀pù àwọn èèyàn ni pé kí wọ́n lè mú intention nínú ọkàn wọn ṣe in order to make Nigeria one party. Alore TV nílé nínú òkúri ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n. Àkú Nàìjíríà wa ní báyìí ìkọ̀kọ̀ tí ó gbàgbóró kan òun náà ni ti ọ̀rọ̀ orílẹ̀-èdè Amẹ́ríkà tọ́lá àwọn yabọ̀ ní Nàìjíríà wọ́n ní àwọn kìrìsìtẹ́nì níṣe ni àwọn jàǹdùkú alájàngbìlà tẹ́rọ́rìsìmù àwọn terrorist wọ́n níṣe ni wọ́n pa wọ́n papọ̀ ní Nàìjíríà ilé gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì gẹ́gẹ́ bí wòlíì gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Kristi tí òun náà ní ìjọ ojú ò lè fi wo ọ̀rọ̀ tí Trump sọ yìí ojú ò lè fi wò sá. ẹ kú ohun olótù in one word bí tá a bá fẹ́ fi tọmọ ènìyàn ṣe mo fi gbogbo ọwọ́ mo fi gbogbo ẹsẹ̀ sí pé kí Trump the president of America kí wọ́n wọlé sí Nàìjíríà láti wá ṣe ojúṣe wọn nípa àwọn agbésùmọ̀mí tí wọ́n ń pa àwọn Kristẹni. Now wọ́n ń sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí ń láró nínú. Wọ́n ń pè lówè ṣùgbọ́n tí wọ́n ń láró nínú. Bẹ́ẹ̀ ni látọdún yìí àwọn kan wà ní Ṣakí tó yẹ pé wọ́n wá invent lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ní Kwara wọ́n dẹ̀ wipe ìlú yẹn off and nothing ti government ṣe lé lórí ṣé ni wọ́n ti ń pa Kristẹni ni ìjọ wo lẹ́yìn gbọ́ wípé àwọn Boko Haram ọ̀dọ̀ Muslim ni wọ́n lọ. We don't talk about sentimental now but ẹ jẹ́ ká sọ ohun tí ojú rí ìjọba Nàìjíríà ṣe gbọ́ mi they are deceivers
ohun tójú rí báyìí ní ká sọ, àwa ò ní bẹ́nikẹ́ni purọ́ ó dòdì. Náà nígbà tí wọ́n ti wọ́n ń ṣe nǹkan yìí tí wọ́n ní àwọn ń ṣe, àwọn wá nǹkan ṣe sí, àwọn ń ṣe, àwọn wá nǹkan sí, táwọn èèyàn dẹ̀ ń kú lójoojúmọ́, kìrìsìtẹ́nì ń kú lójoojúmọ́. Ẹ jẹ́ kí Trump wọlé náà. Why tí wọ́n ṣe disclaim wípé kò sí genocide ní Nàìjíríà? ṣé pé ó wà. Ó wà. Kí nìdí ẹ̀yin ọmọ Nàìjíríà kí ló ń ṣẹlẹ̀ sí yín? Wake up, wake up. Now èèyàn kan wá jáde, even ọ̀gá àwọn àmì tọ́yẹ̀ṣẹ̀ gbé síbẹ̀ tí nítorí gbogbo nǹkan yìí náà lọ ṣe gbé wọn síbẹ̀. A sì máa sọ̀rọ̀ débẹ̀ nítorí pé kí wọ́n lè sọ ohun Tinubu ní Tinubu ṣe gbé wọn síbẹ̀. Bàbá a sì máa sọ̀rọ̀ débẹ̀. Kò sí ohun tí wọ́n pè ní kúùpù ní Nàìjíríà. ṣé pé kó o ṣẹlẹ̀. Kò sí kúùpù. ọmọ àti máa wọn kọ dání tọ́ tí fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò. Irọ́ ni gbogbo ẹ̀. Kò sí nǹkan tí wọ́n ń pè ní kúùpù. Now wọ́n róòpù gbogbo àwọn tẹ́ rí yẹn ni. All because intention Tinubu tó fẹ́ gbé jáde to make sure that there is only one kí ló ti ń pè party in Nigeria. Now àwọn tó bá wọn máa jó dodo yẹn jáde, ṣé dodo èèyàn ló wà ní APC? Then he begin to wá bẹ̀rẹ̀ sí ń rope dodo àwọn tó jẹ́ it's a politics. They are using politics. Kò sí Olúwa wí pé Olúwa ni mò ń sọ pa ẹ̀. Olúwa wí pé kò sí rope kankan Nàìjíríà, kò kúùpù kankan. Wọ́n kọ́ rope àwọn èèyàn ni pé kí wọ́n lè mú intention nínú ọkàn wọn ṣe in order to make Nigeria one party. A ṣe gẹ́tì ní olótù. Ìgbà táwọn mọ̀ pé kí ọ máa na èèyàn kó tún máa sọ fún yàn pé ànímọ̀ nù ẹ̀ kó tún máa fi báyìí òun kan sọ nílẹ̀ níbẹ̀ nìyẹn. Wọ́n ti bà yé àwọn èèyàn jẹ́. So therefore ó bẹ́tà kí Trump kó kó àwọn èèyàn wọlé kí fúrọ̀ ohun tí wọ́n dé kó lè ṣe kíni kó lè ṣí síta. Èyí tó ń pariwo ti kíní kan sí genocide kò sí kíní kan, wọn ò fẹ́ jẹ́ káṣírí wọn tú síta ní bàbá. Ẹ jẹ́ kí Trump wọlé kí gbogbo ẹ̀ fọ́ ká kú mọ̀ pé gbogbo ẹ̀ dàrú. Gẹ́gẹ́ bí olóyè ènìyàn bàbá, a nílò ẹni tó lè ràn wá lọ́wọ́ àwọn ìjọba Nàìjíríà. ṣé a jẹ́ pé Nàìjíríà nílò ìrànlọ́wọ́ báyìí? Bẹ́ẹ̀ ni, láì jẹ́ bẹ́ẹ̀ àwọn ọmọ Nàìjíríà ò lè jà. Ṣé wọ́n lè sún èèyàn débi tí wọ́n sún èèyàn dé yìí ká má jà? Bọ́n ṣe ń fọ́ ilé wọn tó lówó rò bàbá, wọn ò má jà. Wọ́n ń fọ́ ilé yín, ọba ń sùn, ọba ó ń sùn kó jẹ́ kí wọ́n dẹ̀ ń fọ́ ilé yín lọ, ilé tí ẹ fi owó rà tí kì í ṣe wípé wọ́n kàn sọ pé ẹ lọ lò fún dà díẹ̀ ẹ rà ni, mo ra ilé ń bẹ̀ ni. Ọmọ Nàìjíríà ò lè jà. Ìhó létí ni pé Olúwa sọ wípé ohun tí ó ń bọ̀ lọ́nà yìí dúgbẹ́dúgbẹ́ yìí tó bá wọlé tó ń lòun fẹ́ fi wipe tears àwọn mẹ̀kúnnù ni. Tí Trump bá a ní access àti wọ̀lú yìí, àṣírí gbogbo wọn máa tú. ṣọ́nà àbáyọ wá nìyẹn sà. Ọ̀nà àbáyọ nìyẹn o. Tí kò bá ṣe pé ọ̀nà àbáyọ nìyẹn, ṣé ń gbọ́ mi? Ibo lọ̀nà àbáyọ tún wà? Ṣé lọ́wọ́ Tinubu lọ̀nà àbáyọ wà? Lójú ẹ̀mí Tinubu ẹ wo iye tí wọ́n sọ epo dì. Lójú ẹ̀mí Tinubu ẹ wo iye tí wọ́n sọ dísù sí. Lójú ẹ̀mí Tinubu ẹ wo iye tí wọ́n sọ ẹyin. Àwọn ọmọ tèmi gan ò lè jẹ ẹyin mọ́. Gẹ́ẹ̀tì mi bàbá. Lójú ẹ̀mí Tinubu ẹ wo ẹyin, ẹ wo iye tí wọ́n sọ ẹyin dì. Lójú ẹ̀mí Tinubu ẹ wo iye tí wọ́n sọ àpò ráìsì dì. Lójú ẹ̀mí Tinubu ẹ wo iye tí wọ́n sọ gàrí dì. Lójú ẹ̀mí Tinubu ẹ wo iye tí wọ́n sọ aṣọ dì. Lójú ẹ̀mí Tinubu àwọn ọmọ tèmi tí mo jókòó yìí wọn ò lè gbé water bottle lọ́mọ sí school. Nígbà yẹn máa ń pààrọ̀ water bottle ní èlò ló ń tà. Lójú ẹ̀mí Tinubu gẹ́tì mi. Lójú ẹ̀mí Tinubu ẹ wo iye tí dátà jẹ́. Lójú ẹ̀mí Tinubu ẹ wo iye tí a máa ń lòdù sórí fóònù wa. Lójú ẹ̀mí Tinubu ẹ wo iye tí ilé jẹ́. Lójú ẹ̀mí Tinubu ẹ wo iye tí ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ lójú ọ̀nà. Gẹ́tì mi bàbá. Wo ọ̀nà kan ṣoṣo láti lè bọ́ nínú ogun yìí, no matter bí wọ́n ṣe máa padà wá jíyẹ tó, ẹ jẹ́ kí àwọn Amẹ́ríkà tó wá kó wa lẹ́rú dáṣọ. Amẹ́ríkà ò wọlé ní ọ̀nà àbáyọ. Ẹ wá rí ohun tó máa ṣẹlẹ̀. Pé gbogbo wọn báyìí ẹ̀sìn wọn máa jáde síta. Ẹ jẹ́ kí wọ́n wọlé. Tí China bá sọ pé òun support Nàìjíríà, olórí burúkú ni wọ́n. China ń jẹ lára Nàìjíríà ni. Ẹ mọ iye tí China ń jẹ lára Nàìjíríà. Ẹ̀yin ọmọ Nàìjíríà wake up.
tí China bá sọ pé òun send the strong signal sí America ẹ̀yin ọmọ Nàìjíríà sórí ṣé nǹkan ṣe yín ara yín ò yá ẹ dìde ẹ̀yin ọmọ Nàìjíríà tí China bá sọ bẹ́ẹ̀ ẹ mọ tí China ń jẹ́ Nàìjíríà the worst thing ló ń kó wá sílùú China the worst thing ìlú yìí ò dẹ̀ dá wọn dúró pé kí wọ́n má kó wá tó pé ìlú yìí fún rẹ̀ ti bàjẹ́ nínú ayé China ó ní iye tí Nàìjíríà ń jẹ ṣe China lè sọ ìlú wo lẹ́tún gbọ́ pé ó tún sọrú ẹ̀ ẹ̀yin ẹ gbọ́ pé Greece sọrú ẹ̀ ẹ gbọ́ pé Austria sọrú ẹ̀ ẹ gbọ́ pé France sọrú ẹ̀ ṣé ẹ gbọ́ wípé àwọn Canada sọrú ẹ̀ wọn àti wọn ò ní nǹkan tí àwọn èèyàn jẹ lára Nàìjíríà China tẹ̀rí yẹn kì í sọ fún yín nínú 100% China ń jẹ oúnjẹ 64% kí ló tún kù nínú Nàìjíríà. wọ́n ti fẹ́ẹ̀ jẹ́ tán. wọ́n ti báyé Nàìjíríà jẹ́ àwádìí máa pé China ló help wa ìlú ti dàrú ẹ ṣáà rí nǹkan tí very dark man ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n ń ta fóònù èlò náà ń ta fóònù ẹ̀yìn á dẹ̀ kó fóònù wọlé ẹ̀ máa ta ní millions of money. ìlú yìí ti dàrú the only thing tí afẹ́fẹ́ ti lè fẹ́ tá a lè fi rí fòrò ẹ̀dìyẹ a nílò ìrànlọ́wọ́ Nigerians wọn ò lè ràn àwọn lọ́wọ́ wọ́n bà nǹkan jẹ́ lójú yín. àwọn àti wọn fẹ́ pè é fún ìtọ́nà ẹni tó ń lálàkàlà ẹni tó rí ìkúri ẹni tí eégún lé ẹni tí ó ń já sípò tàjá sódò lójú oorun lójú àlá ṣọ́nà àbáyọ tiẹ̀ wà nọ́mbà yín ṣàkà máa lọ. ọ̀nà àbáyọ wà ṣùgbọ́n púpọ̀ nínú àwọn tó ń pè wá wọn ò fi ara balẹ̀ ṣó ṣeé ṣe bàbá ṣó ṣeé ṣe látàyé àwọn bàbá wa ló ti wà ṣó ṣeé ṣe wípé kó o dọ́dọ̀ wa lénìí ká má study ẹ̀ kó o dẹ̀ ní ká gbóògùn yẹn lọ́wọ́. We need to study you. Ìfarabalẹ̀ ní jẹ́ kí àgbàlagbà kó mú ọmọ kékeré nínú àjò. ó fún láṣìírí. Ìrátà elémọ̀ sáàbì orí jàhárọ̀ yálìkẹ́ sáàbì ní ọ̀rọ̀ bá tilẹ̀ òní sátìrì. Tó bó ṣe rí nìyẹn lọ́dọ̀ ọ̀run ti wá o. Mi ò wá sọ bó ṣe rí lọ́dọ̀ àwọn tẹlòmíì tó yẹ kí pé wọ́n ń 419 wọn kiri. Wọ́n ń 419 àwọn èèyàn yìí kiri. Ṣùgbọ́n bó ṣe rí pé tó o bá fi ara balẹ̀ taari ìfarabalẹ̀ rẹ̀ agbẹ́dẹ́ ibi tó jẹ́ ká gbẹ́dẹ́. eléyìí ọmọ tó ṣe é mú mọ̀nà ni. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n wọn ò farabalẹ̀ bó ṣe ń bẹ́ sọ̀rọ̀ gan ìwọ gan 419 ni wọ́n tó ń pè mí. ó fẹ́ fọgbọ́n gbà nǹkan. Yes, you will know that the person that is calling me is a 419 is a fraud. bàbá ṣe nǹkan wà ṣá. ìrọ́bàtì ni wọn kẹ́dà rábàlì ní sà wájàrúbàtì ní sà amẹ̀rẹ̀ nǹkan bẹ́ẹ̀ bàbá yàrá fọ̀tìlì ní sà nǹkan bẹ́ẹ̀ Ọlọ́run wá ṣe ètò nǹkan sílẹ̀ tó tún fi àṣẹ sí lára òun ni à ń pè ní ewé àti egbò tí mo sọ. ẹrù wà ń bí. yaba níkà rọbìtì kìsàtìlì nẹni fáàlì hùm nǹkan bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ohun tí ẹ béèrè ṣe gbọ́ mi ṣá ṣe jẹ́ kí kíkẹ́ ń tètè kúrò lórí mátà yìí wípé Olúwa sọ wípé dídé Trump sí Nàìjíríà afẹ́fẹ́ nìyẹn o a máa bẹ̀rẹ̀ sí orí fòrò adìyẹ ó gbọ́dọ̀ wọlé Olúwa ló sọ bẹ́ẹ̀ ẹ wá gbọ́ kò wá sí ọ̀nà tí wọ́n fẹ́ gbégbà ẹ gbọ́ Olúwa ló sọ látẹnu bàbá confam mi ò rí ọ̀nà tí Nàìjíríà fẹ́ gbégbà Trump máa ṣiṣẹ́ ọwọ́ ẹ̀ either direct or indirect yàrá bá Tinubu ní sà ẹ jẹ́ kí wọ́n kọ sílẹ̀ èmi kọ́ ni mo ti ń sọ àsọtẹ́lẹ̀ mo mọ̀ pé Tinubu gan èètì mi gan ẹni kọ́ tí mo wà nínú àwọn tó sọ wípé Olúwa wípé tó bá ti wọlé ẹ̀yin máa rí iyẹ̀pẹ̀ nílẹ̀ lẹ̀ ẹ máa pè ní gàrí and it is happening now things is wrong the children cannot eat 3 times in a day even 1 time is a problem. Bisikíìtì táwọn ọmọ ń rà tí wọ́n ń rà tẹ́lẹ̀ ní 2 naira 1 kobo bisikíìtì ti di 500 àbí 500 naira. bisikíìtì 50 naira tẹ́lẹ̀. wọ́n mú ọmọ mi lọ wọ́n ní kó lọ ra bisikíìtì ó wá lọ ń shoot bisikíìtì 500 naira. Do you get me? Bisikíìtì lásán nìyẹn o even the sweet ẹ̀dẹ̀ ní Tinubu ṣe nǹkan. Tinubu don't work for this country he only work for his family and he work for his caban àwọn tí wọ́n tẹ̀lé àwọn tó gbóhùn ẹ̀ pé kó máa ṣayé lọ ẹ wò sí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kíní POS tẹ́lẹ̀ wọ́n ti sọ pé wọ́n máa tó bá ti di jẹ́ ọdún tó ń bọ̀ gbogbo àwọn POS operator wọ́n máa kó wọn lẹ̀ èèyàn kan ṣoṣo
lọ́mọ fún láńsẹ̀nsì. ẹ ti gbọ́ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni tí mo tó orí íńtánẹ́ẹ̀tì everywhere even my voice. Now kí nìdí all because wọ́n fẹ́ sọ ìran kan dolówó wọ́n dẹ̀ fẹ́ jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ Nàìjíríà jẹyà ẹ wò gbà yẹn tí wọ́n bá ti ń gbé mọ́tò lọ wọ́n ní káwọn ọlọ́kadà lọ kó akoto ọjọ́ oṣù mélòó lọ́lọ́kadà fi lu akoto all because wọ́n láńsẹ̀nsì ẹ̀ fún àwọn kan pé ó yá ìwọ lọ́ máa ṣe yìí kó lọ fi di olówó láyé ẹ̀ àwọn kan dẹ̀ ń jìyà ọwọ́ àwọn ọmọ Nàìjíríà ni wọ́n ti dowó akoto èèyàn kan dẹ̀ ló dà sápò ẹ get me. Don't waste your time, Baba. I am talking to Nigerians. Never waste your time. Inú bí mi, Olúwadé sọ̀rọ̀. Ìdí tí àwa ṣe ń sọ̀rọ̀ yìí ni pé ẹ ṣe ń dán mi. Àgbà ló mọ bí tí kì í wó sí. Ẹni tó bá ti wẹjú báyìí, ẹ̀rù á sì máa bà. Ìyẹn ni ẹ̀rù kíní ò ṣe bà wá ń gbà yẹn tá à ń sọ pé tẹ ẹ bá jẹ́ kí ọ̀gbẹ́ni yìí wọlé. Olúwa ló sọ bẹ́ẹ̀ o, ẹ máa jẹ̀yà. Àwa ń sọ síta, ẹ má jẹ wọlé. Bọ́ọ̀ dìbò fún kó máa wọlé. Àlàáfíà rẹ fún ṣá nọ́mbà mi 080 22 04 0950 WhatsApp nọ́mbà ni àwọn èèyàn máa ń pè wọ́n máa pè wọ́n ṣe ń pè yẹn àwọn èèyàn ń pè lóde sẹ́ pé wọ́n understand wípé bóyá wà gan ní nǹkan tá à ń ṣe but jẹ́ kí n sọ fún ẹ the only way you can get me all you need send a voice message sọ ohun tó fẹ́ tí n bá gbọ́ máa reply yẹ nítorí pé mẹ́sẹ̀gì pọ̀ gan but èmi máa ní time láti wo gbogbo ẹ̀ lẹ́yọ̀ kọ̀ọ̀kan máa reply yẹ or you should type tí n bá ti. You dey find real Yoruba gist, culture, truth and vibes. Na here e dey. Arole Baba 1010 Media, no dollar. Subscribe sharp sharp. Mo jẹ́ ẹ̀jẹ́ fún orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà tó ń ṣàn fún wàrà àti fún oyin, ilẹ̀ tó kún fún àwọn akọni ọgbọ́n ètò àti òye. Mo ṣe ìlérí gẹ́gẹ́ bí ọmọ ológo ilẹ̀ adúláwọ̀, ìtànṣán oòrùn láti la ayé já nílẹ̀ Áfíríkà, láti gbé ilẹ̀ Odùduwà lárugẹ. Mo fọwọ́ sọ̀yà pé n kò ní dalẹ̀ tàbí ṣọ̀tẹ̀ sí ìṣọ̀kan àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà. Èmi yóò fi gbogbo ipá, ọkàn, iṣẹ́, ọgbọ́n àti ìṣe mi sin orílẹ̀-èdè mi ní òtítọ́ àti lódodo títí ọjọ́ ayé mi. Gbogbo ìyànjú àwọn akọni tó ti lọ kò ní já sófo láti ọwọ́ mi títí dé ìrandíran tí ń bọ̀ lẹ́yìn. Mo ṣe ìlérí pé ẹ̀sìn tàbí ìṣèlú kò ní yà wá nílẹ̀ Odùduwà. Tó bá wáyé bẹ́ẹ̀, mo lè lo ọkàn ẹ̀jẹ̀ tó kù sára mi láti fi ṣègbè àti jàjàgbara fún orílẹ̀-èdè mi. Ilẹ̀ Odùduwà, èdè kan, àṣà kan àti ìṣe kan ló so wá pọ̀ láéláé lágbára Elédùwà.